Ẹ̀nlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ká dẹ̀ fi ọwọ́ ká fi wé ọwọ́ òun ló ń jẹ́ kí ọwọ́ mọ́. Ṣé rí tọkọtaya wọ́n jọ wà fún ara wọn ni. Nígbà tí a bá rí obìnrin tó ń ṣiṣẹ́ láti ran ọkọ ẹ̀ lọ́wọ́ tí kò kì í dẹ̀ ṣe pé ọkọ ẹ̀ ya ọ̀lẹ, ẹ má jẹ́ ká máa bu ẹnu ẹ̀tẹ́, ẹ má jẹ́ ká máa bù lù wọ́n. Tẹ́ bá lọ sí social media lénìí, gbogbo obìnrin tó wà ńbẹ̀ lọ́mọ máa sọ fún yín pé èmi ò ran ọkọ mi lọ́wọ́, ọkọ mi òun ló ń sanwó school àwọn ọmọ mi, òun ló ń fowó lẹ̀ ta fi ń oúnjẹ sílé, òun ló ń ra gbá fún mi, òun ló ń ràwó fún mi. Ṣé rí iṣẹ́ tèmi ń ṣe yẹn, ara mi ni mo fi ń tọ́jú. Owó mi ni, owó ọkọ mi, owó gbogbo wa ni. Wọ́n dẹ̀ sọ wípé ẹni tí ó gbọ́n òun làwẹ̀ ń gbò. Inú ilé ẹni òun dẹ̀ láti ń jẹ èkúté onídodo. Ìwọ kẹ̀dẹ̀rẹ́ níbi tí o jókòó sí, wàá máa fi àwọn tí wọ́n ń parọ́ yìí, wàá máa fi wọ́n wé ara ẹ̀. Wàá máa fi ilé wọn, wàá máa fi wé ilé titi ẹ. Ilé ẹ tó wà lálàáfíà tẹ́tí mọ́ ìlànà èyí tí ó ń ṣiṣẹ́ fún yín. Wàá fi ìyẹn sílẹ̀, wọ́n á fẹ́ gbẹ́ ẹ nímọ̀ràn ni. Wípé social media kì í ṣe manual tó máa fi live life ẹ. Social media kì í ṣe manual tó máa fi gbé inú ìgbé ìyàwó àlàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ wípé àwọn ò kì í ṣe léyìí, àwọn ò kì í ṣe tọ̀hún. Irú wọn bẹ́ẹ̀, àwọn ni wọ́n ń gbọ́ bùkátà tó jù nínú ilé wọn. Wọ́n á fi ẹṣin ẹlẹ́ṣin sáré wó títí ẹ, kó fi sáré kó má bàa ṣubú. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, a ò ní pàdé ayọ̀.